ìgbà míì wà a máa wà nílé ìwẹ̀ bóyá mo fẹ́ wẹ̀. Akọ̀nìdé fẹ́ wá. Ó yẹ kó máa fẹ́ wá. Tó bá yẹ ti fẹ́ wá yẹn màá sáré rush jáde kúrò nílé ìwẹ̀ yẹn. Fóònù mi màá sáré record ẹ̀ because mi máa record immediately ní moment yẹn ó ti lọ nìyẹn. So ibi tí màá ti máa mú àwọn orin yẹn nìyẹn. Ẹ ó dà ọjọ́ wo nínú yín dùn jù lẹ́nu iṣẹ́ yìí? Ọjọ́ tí inú mi dùn jù láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí òun lọ́jọ́ tí wọ́n kọ́ wọ studio para. Ìyẹn ibi tó ti ń porin pọ̀. Tó ti ń porin pọ̀ ilé agodo orin tí mo wọ ibẹ̀ gbà èmi náà máa lọ sí mo kàn fẹ́ ṣe àwòjáde lálákọ̀ọ́kọ́ inú mi dùn gbọ́gbà so ayé máa gbọ́ mi bí eléyìí ó yàtọ̀ sí pé à ń kọ́ káàkiri lórí orí eré ìtàgé àbí ọ̀kan èmi náà lọ pé àwọn tèmi náà lè léyìí o. Tèmi náà ṣe mo gbé kalẹ̀ ká ọdún wo wá ní ìyẹn? Àwọn àkọ́kọ́ tí mo ṣe tí mo pè ní Jofuji flavour láti over 16 years sísìn báyìí. Ọdún mẹ́rin tó bá bí ń gbà yẹn gan báyìí yóò ti máa múra lé ọkọ. A ti máa múra lé ọkọ o. Àtọkọ àti múra lé ọkọ. Ó lágbára. Ǹjẹ́ tẹ̀ tí ní ìdílé? Mo ní ìdílé aláyọ̀ lágbára lọ. Báwo lẹ ṣe wá ń ṣe tó jẹ́ pé torí ẹ̀yin olórí báyìí ọ̀pọ̀lọpọ̀ òpin ọ̀sẹ̀ ẹ̀ sí nílé. Báwo lẹ ṣe wá ń ṣe tó jẹ́ pé ẹ̀ ń kó ìdílé papọ̀ mọ́ṣẹ́ yín tí kankan kò sí papọ̀ lára? Ṣe pé ilé ayé yìí tí Ọlọ́run bá ti fún yàn ní eégún láàyè á gbọ́yàn yìí kéékèé. Tí Ọlọ́run jogún fún mi ó mọ irú iṣẹ́ tí mò ń ṣe kó tó lè pa àpàdé ara. So Ọlọ́run dẹ̀ fún mi dápò jẹ́ oníwà tútù gẹ́gẹ́ bí àdàbà. So ó fi ọkàn bá mi gba iṣẹ́ yìnyẹn tí mò ń ṣe mọ́ra gbogbo ẹ̀. So tá a bá jáde lọ sóde eré ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ó ti wà pẹ̀lú iṣẹ́ láwà. Ọkọ mi ò iṣẹ́ ló wà. Kábàdẹ̀ tó dé náà ẹ káàbọ̀ baálé mi ni a tún yanjú ọ̀rọ̀ tilé. Olóhùn mi bèrè pé ọjọ́ wo nínú yín bàjẹ́ jù lẹ́nu iṣẹ́? Ẹ jẹ́ kí n lọ díẹ̀ mọ̀ pé kí ni àwọn ìpèníjà yín àbí gbogbo ẹ̀ kàn ṣàlọ́gẹ̀rẹ̀ náà ni. Kò sí nǹkan tí yàn ṣe láyé tí ó kì í ní ìpèníjà. Kò sí nǹkan tí yàn ṣe láyé tí kò kì í ní ìpèníjà. But tí wọ́n sọ pé ọjọ́ tí inú mi bàjẹ́ jù ẹ má kí n ṣe Ọlọ́run gbogbo àmọ́ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó lágbára. Níwájú aláàtí ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn bàbá máa ń pò kú ṣẹ̀kẹ̀rẹ̀ kò lọ sóde ìbànújẹ́ tí mo ti ń lọ kò sọ́jọ́ kan tó sọ pé gbogbo ẹ ti lọ gbélé ìwádà ló ń kọrin. Báwo ló ṣe wá ń kọ́ yìí? Ọlọ́run fún wa ṣe láti bá tí mo ti bẹ̀rẹ̀ Ọlọ́run fún wa ṣe tàdé ṣe tó dẹ̀ ìyá òtá àwọn ẹ̀rẹ́ yìí wá sí lọ́dẹ̀ pa no wọ́n tún kan sára sí wa ni. So mi lè sọ pé apá kejì ìbéèrè ni olóyìnbó máa ń pè kankan ní challenges ìdojúkọ kò sí iṣẹ́ téèyàn ṣe téèyàn ní ìdojúkọ. Bẹ́ẹ̀ ni ẹ sọ. So kí wọ́n ní àwọn ìdojúkọ yín tẹ̀yìn ti dojúkọ ṣé mọ̀ pé wọ́n máa ń ní ṣe kinní kan olóògbọ́n àlè tíṣà tó kọ kí ni àwọn ìpèníjà yín lẹ́nu iṣẹ́? Ìpèníjà wà kò sí ẹ́ tí ò ṣe láyé tí ò ní ìpèníjà. Gẹ́gẹ́ bí iṣẹ́ orin táwa ń ṣe ara ìpèníjà ta ní ó ní pé ká gbé àwòjáde number 1 ká máa rò pé àwọn alágbàtà afẹ́kọ́ gbórúkọ káàkiri gbogbo àgbáyé gẹ́gẹ́ bí olórin tó ṣẹ̀ ń jáde bọ̀tá yóò tí ì mọ̀ bí àwọn bàbá wọn sàn ní adé bí òbí. So àti ìjà takuntakun yẹn lájẹ́ káyé mọ̀yàn kò ní sí. Then àtúntò jáde lóde eré wa máa lọ sóde eré nígbà bí àwọn ọmọ ọ̀ta wọ́n máa yarí mọ́ wa lọ́wọ́ pé iye báyìí ló gbọ́dọ̀ gbà. Àwọn ìgbà òde eré ká ti lọ tó ti bà speaker jẹ́ tó ti fa tó na àwọn ọmọ ẹgbẹ́ tó ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin náà ṣètò wọn fún wọn. Kì í ṣe pé à ń ṣe ẹ̀tọ́ dandan nípa gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ because kò sí bá a ṣe máa lọ tiwa náà ni wọ́n á dẹ̀ ní bá wọn jà ṣùgbọ́n kòtò ní tiwọn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún wọn wọ́n á sọ pé kò tó. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe dúró yìí bẹ́ẹ̀ náà ni máa ṣe ní bàbá èyí ṣàmú kó lágbára. Ní ọdún 5 sísìn ojú wo lẹ fi ń wòra yín kí ni àfojúsùn yín pé ọdún 5 sísìn ó yẹ kí n ti tó báyìí? Ní agbára Ọlọ́run lágbára Èdùmàrè ọba tó dálé ayé tó ní wákàtí ọ̀wọ̀ yìí ọdún 5 sísìn yìí mo fẹ́ bára mi nípò gíga níbi iṣẹ́ orin. Ibi tí àwọn bàbá wa ṣe dé irú àwọn bàbá Sunday Adé àwọn òbí wọ́n ṣe dé kémi náà ti jù bẹ́ẹ̀ lọ. Àdúrà mi nìyẹn kí ó di gbogbo àdúrà kémi náà ti di gbajúgbajà olórin káàkiri gbogbo àgbáyé mo ṣe Nàìjíríà nìkan. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ mo ní wípé ẹ̀yin láwọn bàbá kan tẹ̀ ń wò níwájú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tẹ̀ ń wò wọ́n pé èmi náà fẹ́ dàbí bàbá báyìí. Mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà bẹ ṣe wà láyé ara yín ẹ ti láwọn míì náà tó ń bọ̀ lẹ́yìn yín pé bí Segun Snr lèmi náà ṣe fẹ́ máa ṣe bí Segun Snr mo ṣe fẹ́ máa kọ́
kí wọ́n ní ìmọ̀ràn yín fáwọn tó ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ lẹ́yìn yìí. Ìmọ̀ràn mi fáwọn tó ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ níbi iṣẹ́ orin ni pé ká ní ìfaradà ká dẹ̀ ní ìforítì ìpèníjà yapa níbi iṣẹ́ tá à ń ṣe but mo fẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tó ń ṣe tó bá ti dá ẹ lójú dúró lórí ẹ̀ má jẹ́ kí nǹkan kó yẹ lọ́kàn kúrò then kó ní nǹkan tó ń pè ní focus kó dẹ̀ ní vision wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe àfojúsùn pé nǹkan báyìí ni mo fẹ́ dì ó tán so ká má jẹ́ kí nǹkan ayé yìí kó yẹ̀ mọ́ kúrò gbogbo bí amutípara ṣe gbogbo ẹ̀ ìwà jàǹdùkú pẹ̀lú iṣẹ́ orin ó yàgò fún because kò sí èèyàn gidi tó jẹ́ ọmọlúwàbí ènìyàn tárí olórin tó fẹ́ pè sóde ìnáwó tó ti mọtí para ẹ̀ jẹ́ tó ṣe ọkọ̀ tó máa pè wọ́n so ká discipline ara wa àwọn tó ń bọ̀ ìmọ̀ràn mi fún ọ nìyẹn kó discipline anywhere kó discipline ara wọn so that kí àtàwọn kó máa rí dànsákì lára wọn pa eléyìí ó wúlò ọmọlúwàbí olórin ni ẹ jẹ́ ká gbére fún ẹ jẹ́ ká gbé lọ síbí àti lórí tó pé wọ́n Nàìjíríà náà láwà tó sọ pé ẹ jẹ́ kó wá South Africa a dúpẹ́ lọ́wọ́ lọ. ṣe mo dúpẹ́ tó ẹ̀yin èèyàn wa amúlùdùn tẹ̀síwájú ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká já tọ́ mi lókè lọ́hùn-ún bọ̀.